encourage ẹni tí ń produce nǹkan locally ọ̀rọ̀ mọ́tò nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì níjọba gan lọ fowó ra ń ta tó ìgbèrú rẹ̀ ń bẹ nílé ẹwà pé quality àwọn tọ̀hún náà bẹ̀rẹ̀ ń bì kan ni bẹ̀bá sì mọ̀ pé wọ́n ní ìdí kẹ́ enhance quality wọn ilẹ̀ assist wọn ní kúkúrú tí ń sọ ní pé ara ń tọ́fà recession tí Kùránì àtàdí fi ti fáwà lóògùn ẹ̀ òun ni pé ẹjẹ́ kí n tí à ń produce ọjọ́ wá lójú kó ipé ní tẹ́yàn ọlọ́ọ̀rá ń ta ní káàkọ̀ sí ọ̀nà míì àwọ ò lè produce irú nǹkan báyìí tó bá ipé bẹ́ẹ̀ ni ìwọ̀n bá ní dọ́là wọn ìwọ̀n bá ní but a ti súnra wa débi pé dọ́là wọn yìí in every facet of our life no affect ní university in Sudan ọ̀rẹ́ mi only the current dean of faculty of Sharia and law Emma Dr. Muhammad Al-Amin Ismail so he was my junior colleague but èmi rẹ̀ lájọ́ ń gbé yàrá as undergraduate student ní Saudi ẹnìkan wá pè mí Colonel kìnnìkan mo gbàgbé nísìn láti Sudan ọmọ Nigeria náà wà lára wọn tí Nigeria rán lọ bẹ̀ ipé kí n dákun òun gbọ́pọ̀ rẹ̀ mi ni dean faculty of Sharia and law International University of Africa kí ló dé kí n dákun kí n bá wọn bẹ̀ kí ló dé ẹwọ ẹ̀bẹ̀ tí ó yẹ ká tira wa débẹ̀ because problem tó ní ni pé ọmọ rẹ̀ ń ṣe medicine lọ́hùn ọmọ yìí ti wá dé bóyá 300 àbí 400 lógìgì ní dọ́là wọn owó náírà tí ń kó lọ́wọ́ tí ń tó san school fees tẹ́lẹ̀ ó ní ìdíkọ́ wà lọ́pọ̀ mẹ́tẹ̀ẹ́ kó tó rí school fees san nísìn owó oṣù tí ò sì lékún Nàìjíríà ṣe ẹgẹ́ ti lọ́jíkì yẹn ẹni tí ọ̀ràn ma lọ ìlú èbó àbílẹ̀ lárúbáwá tẹ́lẹ̀ tí ó sanwó tó bá ipé $1,000 ní school fees wọn lọ́hùn ní ọdún méjì sẹ́yìn bọ́ bá ti kó 150,000 naira lọ́wọ́ ó sanwó bọ́ bá fẹ́ sanwó òun lónìí ọlọ́wọ́ $5 million kìí sì sí pé bí tí wọ́n ti ń rówó Nàìjíríà ń bí 15 tí ẹ di ó di báhùn ẹwọ bá tí àwálá súnra wá dé gbogbo nǹkan báyìí torí náà nínú Dr. Abdullahi torí àti dáwọn àgbàlagbà jókòó púpọ̀ inú àwọn asbábá tí ń sọ causes náà là ń sọ solution ká bọ́ sí mi máa tètè yára yòókù mo appreciate kọ́dà àwọn ọ̀kanjú àmọ́ ẹjẹ́ káwà ní owó pàgbàlagbà ni wọ́n ti jókòó látàárọ̀ wọ́n ní chairman tó ń ṣe nǹkan lé lónìí ọlọ́run ọmọ pẹ̀lú yíò ẹ̀rára tí ó fa recession Nigeria ó ní indiscipline wasteful spending bí yẹn bá ti ẹ̀ lówó náà ọlọ́run wọn fẹ́ náà pa èmi ní kọ́sà àti kọ̀mpíà bá àti ma náwó wá Nigeria which àwọn tí wọ́n lówó ju Nigeria lọ kọ́dà àwọn èèyàn náà bá wà tí ń ṣe kíni bá ti ń náà ẹ jẹ́ fún alẹ́ example àwùjọ mùsùlùmí láwà ní gbogbo ẹni ọba lọ Mẹ́kà tó lọ hajji gbogbo ẹni tí ó ti lọ náà Ọlọ́run ó jẹ́ ká lọ yọ gbà lẹ́sìn fún wa ẹ observe tí mo fẹ́ wí in tí mo observe personally ni o pé kí ní ń ṣe wá báyìí táàwà discipline bẹ́ẹ̀ bá dé Mẹ́kà nísìn how many states la ní Nigeria 36 states 37 àtàbújá torí bàbá ti dé tàtà àbújá náà kún òun sọ̀kẹ̀kẹ̀ lára yín o gbogbo 36 or 37 states kápẹ̀ ibẹ̀ yìí náà ní ọwà ní progress board tí ẹ̀ lọ́tọ̀ mọ̀ ń fi ájís example torí pàwà mùsùlùmí làwà ń bí arọ ọ̀nà tàà ti náwó lọ́nà tó yí pé ìlú kẹ̀ẹ́nà bẹ́ Ọlọ́run fẹ́ náà pa kọ́dà ń bí ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam tó ní bọ́ bá fẹ́ sàlùwàlá o gbọ́dọ̀ sí kíní o gbọ́dọ̀ fómi ṣòfò sẹ́wọ̀n kí bọ́ báyìí ìfin nǹkan ṣòfò bá wà ọyẹ kọ́ káyẹ ọgbà nú ẹ̀sìn já ẹjọ́ fi gorodóòmù kẹ bálùwàlá ni bẹ́ẹ̀ bá lè fi gorodóòmù kẹ sàlùwàlá bọ́lọ̀ ní fínsí Ọlọ́run ló wọ́n fẹ́ Ànábì sallallahu alaihi wasallam wọn ní bí ọba wá sàlùwàlá yọ wà omi kíní omi ẹ̀kún ọmọ dùkan Ànábì ìsàlùwàlá bí ọba wẹ̀ náà ń kọ́ omi àgé kan sọ́hàn Ọlọ́run tí ọba wá gbà wá láyé ká náà pa ń bí ẹ̀sìn ní ọwà gbà wá láyé ìnákúnná yókútà náà
hall lásán tẹ́lómi ó ti ṣèyàwó lónìí 1 million yọ́kàn rẹ̀ ti hall lásán wọ́n jókòó ń bẹ̀ wọ́n sì dìde oní 5 wá wọ́n wà lẹ́wọ́n wífà wà mọ̀gbọ́n ti tọ̀ ẹ̀yìn náà kọ́ àwọn bàbá ní wọ́n gbóń tẹ́ẹ̀nì lẹ́kọ̀ọ́ indiscipline àwọn ìlú tó lówó jù wá lọ ọ̀nà bẹ́ẹ̀ ẹ̀yìn lẹ́jẹ́ fẹ́ yà lọ bẹ̀rún àwọn examples yẹn pọ̀ ẹgbẹ́ mi gangan lọ́sẹ̀sẹ̀ retired general manager NTA lọ́rin ẹgbẹ́ mi gangan yẹn I was in his office lọ́dún kan wọ́n tí ìjẹ́ GM ń gbà wọn he was manager programs mo wá lọ kí wọn lọ́fíìsì wọn mo wá rí pé NTA wọ́n láìfù prógrámù kan lọ́wọ́ ìjọba tó ń ṣe nǹkan láàárọ̀ ní bí 8 àárọ̀ bí 8:30 ní mo lọ bẹ̀ ń jọ kí ni ìjọba bá ṣe nǹkan yóò tago 10 mo wá farabalẹ̀ mo rí pé ìyàwó kan ni wọ́n ń ṣe ìyàwó ni wọ́n ń ṣe níbo náà tí ń ṣe ìyàwó yìí ní ìlú ìgbìnẹ̀dọ̀ tí ń jẹ́ Ọ̀kadà ní Edo State ìgbìnẹ̀dọ̀ náà ní sin mọ́yàwó ọwá lè lò lẹ́ntí ẹ̀ ọgbà fún ọmọ láìfù ẹ̀ àti mi tí mo jòkó ńlọrin àti fárọ́ ọ̀fà kámẹ́rì nǹkan mi wò mọ́ àtàrà Sókótó àtàrí Èkó ọfọ́sì ìyàwó ọmọ tí ẹ̀ lé gbogbo wa lórí torí ipò lówó owó tí ò síṣẹ́ rẹ̀ torí èyàn ò lè ṣiṣẹ́ ogún rẹ̀ ọmọ nàbáhùn indiscipline bẹ́yà bá dórí yíwò nílùú in a sane community ọ̀yẹ̀kọ́lọ̀pọ̀ mú jọ pé ìgbòlò ti rí owó láì ọwà ńlá èmi wà lọ́dọ̀ brọ́rà mi ó kéré parí mo lò bí wákàtí kan lọ wọn sì ti kó àárọ̀ ní o láàárọ̀ kùtùkùtù ọwà mi tí yẹ́sẹ̀ ń rí sífà àwọn ẹgbẹ́ mọ́ wulẹ̀ wọ́n ètò àgá wọ́n èdókò wọ́n ó sì ní gbogbo ẹ̀ tí wọ́n parí ẹ̀ láì gbogbo èjì ọba náà mọ́ wá ń fọgbọ́n bí brọ́rà mi gbà èlò ní ọmọ ẹ̀sán báyìí ọmọ ẹ̀sán tó bí 50,000 wákàtí kọ̀kọ̀ wọ́n wọ́n bá 50,000 NTA network millions bẹ́ẹ̀ ọba gbé nǹkan network live kìí tún ṣe recorded ẹ̀ṣẹ́un ẹnìkan wá ní gbogbo iye tí ọba ná látàárọ̀ dalẹ́ ní tí ó wà useless totally useless and meaningless kí ló kan bàbá tí ń bẹ ní Ìlọrin tí ń bẹ lọ́fà tí ń bẹ ní Sókótó tí ń bẹ kódà tí ń bẹ lẹ́nugún tòsí rẹ̀ náà kí ló kan tiẹ̀ kódà ẹni tí ń bẹ ní capital Ẹdó Benin City kí ló kan gbé wọ́n ṣe kí ní kan lọ́kadà but ẹnìkan ní sóhun ti ṣe lè iná ìgbà ọba yẹ lómí ò ní CNN lò wọ́n lọ́mọ nínú discipline bẹ̀m̀bẹ̀ kò sẹ́ni tí wọ́n gbàrú bá ń lọ rẹ̀ ní CNN wọ́n sọ fún ni pé sọ gbádùn káwọ̀ halt gbogbo programu torí pé wọ́n ṣe mọ́ ní bó gbé lọ́pọ̀ mẹ́wọ́ owó ìlọ CNN nígbà lọ́wọ́ àwọn ní discipline àmọ́ Nàìjíríà bọ́ bá ti lówó arọ ọ̀nà ní o tọ́lọ́nsì kìkìlọ̀ fẹ́mi rẹ̀ wala tubadhir tabdhira innal mubadhirina ikhwana ash-shayatin ọlọ́ni ogun tí bá ń náà pa ọmọ Yésù ara tí ó kó bá wa tàà fi bára wá ní recession Nigeria ní kò sí discipline ẹjẹ́ mí gbàgbé ọ̀rọ̀ ajì tí mo wí torí pé wọ́n ní ká ti bí pẹlẹbẹ ká fi mú kíní alọ́lọ́wọ̀n aláwo iná àpà kọ́dà ń bí ẹ̀sìn lànàbì fi ní kọ́dà nù hadithi kan walau kunta ala naharin jari ànábì ní kọ́dà bọ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ búdò tí ń sàn ọ̀gbọ́dọ̀ la tusrif fil ma ọ̀gbọ́dọ̀ lómi ìlòkú àwọn èèyàn wa bàbá wa dé hajji gbogbo 36+1 state yìí wọn kàlùkọ́ wà ní bọ́ọ̀dù tí ẹ̀ yọ́nyẹ̀ tí a máa ló tí ẹ̀ ẹgbẹ́ bínú àgbé wọ́n yọnyẹ́ o èyí òun kí n tí ẹ wá ń wí wọn kàlùkọ́ wà ní mọ́tò tí ẹ̀ ẹ̀rì state kan wọn ní mọ́tò 15 yes mọ́mọ́ state tó ní mọ́tò 15 wọn ò ní fi pálálàjẹ́ o bọ́ọ̀sì tí ń pálálàjẹ́ bẹ́yìn náà mọ̀ wọ́n ti sanwó rẹ̀ wọ́n ra coaster wọ́n ra ìfá ọwọ́ sí débi pé ọ̀kan ra mọ́tò kan ní dápọ̀ state ní wọ́n padà ta mọ́tò ń gbàǹjò ní because kò wúlò nítorí pé gọ́ọ̀nà state yẹn fẹ́ wá ṣe hajji ayé ìgbà tí freeboot tó sẹ̀sẹ̀ dé ni
wọ́n wá wò pé mọ́tò ní ọjọ́ gọ́ọ̀nà lójú o wọ́n lọ ra v-boot fún gọ́ọ̀nà Maka tí ó kàn lò láàrin ọ̀sẹ̀ kan tí ó lọ ájì tí ó v-boot tuntun brown new one wọ́n wá dé tẹ́mọ̀ pé lẹ́tọ̀ hajji the minimum tí wọ́n lè allow mọ́tò tí ó wọ Mínà àbí tí ó wà Àràfá ó ti níye passengers tó lè kó v-boot ò lè wọ Mínà gbogbo tí wọ́n fi kòrùkẹ́rẹ́ ra v-boot abá ní talọ́wà náà ní gọ́ọ̀nà kọ̀mọ́rú ọkọ̀ tí wọ́n máa gbé wọ ibi ìkọlọ̀ wá bọ́ọ̀sì wọ́n padà ta ọkọ̀ yẹn tàkùtà fẹ́ni tí ó kàn rà ní wasteful spending. Mo wá compare Nigeria with Indonesia àbítẹ́ ìlọ́nà mo bí àwọn ọ̀rẹ́ mi tọ́jọ́ ọmọ Indonesia gbogbo alálàájì tí Nigeria ń kó wa Indonesia ó kò dọ́bù rẹ̀ wá mo wá béèrè pé ilé Prudence Board mélòó lẹ́yìn ní state yìí kọ̀ọ̀kan náà ló ní mọ́tò kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọn is a central body náà ní ṣètò alálàájì bẹ́bá ti wá ní kó kálukọ́ dáyàn kọ̀ọ̀kan ju èèyàn méjì tó ó make sense àmọ́rò ilé ìta ń ṣe ya wọn méjì rí lọ́nà àpò nígbàtá wa ń ṣe yíhun torí àwálá fà á àwọn tí ó rí inú ìwé wọn gẹ̀ẹ́ kò sí wá lọ Mẹ́kà kò sí wá lọ Jerusalem nínú Bíbélì gbogbo ẹnu la fi sọ àmọ́ ń gbà táwọn náà rí pé láàmọ́ ìtọ́ lọ́jọ́ ní iye dọ́là báyìí ló kó wálé pé ẹ̀fà wa náà bọ́ọ̀dù tí wa náà àsì fún wọn owó tí ò tó tẹ́lẹ̀ Nàìjíríà tún wá yọ ti alálàájì nígbà ọ̀tẹ̀ tí wọ́n á burú dójú ẹ̀ wọ́n tún wọ́n sponsor àwọn èèyàn wọ́n kéde New State wa ìjọ kan náà mo ní kí ní ṣe wá báyìí àwọn tí ń lọ Jerusalem lọ́dún èèyàn 4 àbí 5 lọ sanwó almost 200 níjọba sponsor ṣe wọ́n gbà pọ́lọ̀ lọ́bí àwọn ni wọ́n rẹ̀ níjọ́ sanwó but àwọn náà ó demand pé right àwọn nítorí iná rárá yín lọ Maka Ọlọ́run ọgbà wá láyé ká nánàkúnà kọ́ràbọ́ jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn nínú ìntọ́fà crisis recession economy Nigeria ní pé a ní discipline rárá bá ti náwó wà yìí kọ̀ bá mú mo ní in almost every facet of our national life ni mo wà ní South Africa ní 2012 mo lọ represent Nigeria fún summit kan tí wọ́n ṣe tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn àtòfin àwọn ọmọ America wá people from all over the world mo wá interview wọn mo ń bi wọ́n pé in tí wọ́n kọ́ wa léèwé ni pé ẹ̀yin lẹ́ni presidential system of governance èyí ni pé ààrẹ àbàṣẹ wà sẹ́mọ̀ pé Nigeria ti kọ́kọ́ lò kan premier parliamentary system ká tó wá pé ìwé ìta ń lò ìlà máa lò mú ní bọ̀t bẹ́mi ti rí tiwa tá ń lò yìí ọ́rà bí ipa ń waste owó ọwá ní kí n ṣàlàyé wá àwọn kankan wá ń bẹ mú tó wá rí pé presidential system of governance Nigeria nìkan ló ní àwọn America tó kọ́ wa gan òní America ìlọ wádìí kò sí ń jẹ́ Senate president l'America there is no Senate president kò sí ẹ̀ lè gbọ́ bẹ́ẹ̀ l'America wọ́n ní Speaker House of Rep bọ́bá wọn mọ́ra tẹ́ bá wọn ní Senate ọ̀yẹn nìkan nù wọn náà níbi wọ́n ṣe mítí nìkan àrábìnrin àdúgbà àwọn Senate president nísìn inú jíwa náà dùn kó ara o a máa ń sọ̀rọ̀ generally as a Nigerian a need láti restructure economy wa kìí ṣe pé nítorí ipá wà láwà ń bẹ̀ ní ìsìnká mọ́wàá sòdodo àwọn tó kọ́ wa gan-an àwọn ọ̀nà bá ti ń nà yìí in effect gbígbàtà ní president mẹ́rin Nigeria yìí torí kó gbogbo wọ̀nyí náà wọ́n ní gbogbo tí ẹ̀rí ń gbà tọ́tẹ̀ tó dójú ẹ̀ nísìn wọ́n ní kọ́dá bẹ́ẹ̀ bá ti ń sanwó life pension for life fún president senior president náà máa gbà Speaker House of Rep náà máa gbà ẹwà òbítà bára wa dé lónìí ẹlòmíì ó ti jẹ oyè kan bọ́yọ́dún 4-5 sẹ́yìn ń gba pension kóhun ti jẹ yíhun rí ó sì tún wà ń bò míì lónìí yóò tún máa gbà yíhun gbogbo ẹ̀ tó bá ti ẹ̀ sí pa lówó náà kò bá ṣe gbọ́ mọ́ wọ́n dà mú ní bàbá yẹn governor ní commissioners gbogbo commissioners ló ní permanent secretary àtúnwà yẹn SAs lọ gbáà Ministry of Transport ẹni kó tún wá lóò ní SA transport
ẹnìkan tún ní SSSSA àwọn tí àwọn bàbá tí ẹ̀ láàrí táwọn kan nẹ́bẹ́ àwọn lè ní àwọ́ òní ara ọ̀nà wasteful spending ta ní Nigeria ẹni tó kú olórí mo ti wí àgbọ́dọ̀ jàmbá rẹ̀ ó mú mọ̀ràn kan wà bọ̀ta trust òun náà àwọn èèyàn fi tètè kí kègéǹsì rẹ̀ ṣe mọ̀kún ló múvù pé owó tà ń wé sí bí election ọdún mẹ́rin Nigeria yìí ó tó wá jẹun ọdún mẹ́rin tàǹtọ́ election ṣe yìí wàláhì owó túlù là ń wé sí síbẹ̀ lẹ́lẹ́kṣàn ta mọ̀ pé kí iṣẹ́ bó wa náà lọ káùntì ń gbà mí kí làwọn ilẹ̀ ń wéṣì owó sí ọwá propose pé ọ̀dá ẹjá sọ ọdún méje pé pé níbẹ̀ yẹn bá ti wọlé ọdún méje ní ó lò kò sì ní padà wá mọ́ ṣẹ́mù pé yíò iṣẹ́ tàbí máa náwó ọdún mẹ́rin lẹ́ẹ̀mejì àmọ́ kó tó di wàláhì ọ̀rọ̀ tó make sense but àwọn èèyàn suspect òun pé ìwọ̀lọ́fẹ́ sọ ọdún mẹ́rin kẹ́ di méje gbàdìrí Nàìjíríà nù àgbàrá wa gbọ́ kọ́rà bí èèyàn lérò dáadáa náà ìtàkọ̀ ọ̀rọ̀ ní pápọ̀ rẹ̀ ní ọlọ́run sàánúwà so ọjọ́ ti lọ àwọn eré eléyìí tí mo wí torí gbogbo ń táàrí àyí pẹ̀lú ẹ̀rí ni o ọ̀rọ̀ islamu la ń sọ Olúwa ní wa idha aradna an nuhlika qaryatan amarna mutrafiha ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا ẹ̀dàkùn ẹjá súnmọ́ àwọn àfáà gidi àwọn àfáà tó ń bá Kùránì àti súnnà nígbàtí mọ́ ká tafsiru àyà yìí mo tún understand the situation Nigeria amarna mutrafiha ṣe rí the word amarna yìí kìrá mẹ́ta ní mẹ́mẹ́ nínú tafsiru gbogbo ẹ̀ta bá apply rẹ̀ kò sí ìjọ bá Nàìjíríà nínú kìrá Mujahid òun ká pé amarna mutrafiha ìyẹn ni pé báwọn ìlú kan bá ṣe dójú ẹ̀ta fẹ́ jẹ wọ́n yá amarna mutrafiha àwọn náà pa wọn lánàá wọn máa jóyè amarna bí Mujahidu ti kánù amarna mutrafiha àwọn tí wọ́n ma nánà gbèsè ọ̀kan nínú wọn àwọn lápẹ̀ wọ́n ma wọlé àwọn ni wọ́n ma darí wọn Al-Imam Qatada nígbà tó wọ́n kàtí ẹ̀ òun ni amarna mutrafiha bí ma'ana aktharna mutrafiha a jẹ káwọn náà pọ̀ pọ̀nù náà èyí ń jẹ́ ti wá bí ẹ bá jẹ́ pé náà pa ẹ ma láìfò ìyàwó ẹ ma gba ọlù 10 million naira kí ni wọ́n sì ń bẹ́ gbogbo eléyìí Olúwa ní báwọn ìlú kan bí wọ́n bá ń ṣe kí wọ́n ń ṣe tó ń wò wọ́n pé ọfẹ́ ẹ̀kún àrọ ọ̀nà tó ń máa gbà yọ sí wọn ní ìmá àmárínà mutrafiha ìmá àmárínà inú kó sí pàwọn tí ó máa jó lórí wọn àwọn gbèsè ọ̀kan mi ni àbẹ́ àwọn tí wọ́n ń jó lórí fún náà á jẹ́ kí gbèsè ọ̀kan mi ọ̀pọ̀ nù wọn bẹ́ẹ̀kọ́ náà mi bá lè dojúdé ọ̀dájúdé the way bá ṣe náwó wa lẹ́lẹ́kṣọ̀n 2015 ẹ̀ ń là káyọ̀ wọ́n dà pé àwọn tó náwó yìí sí wọn ronú pé báwọn bá wọlé kí làwọn ìṣèjọba ni àbí ńgbàtà nádúró bá nítorí gẹ́gẹ́ ni kásá wọlé ṣe àrónú pé bàbá wọlé tẹ́ báwọn yóò bèèrè kó sọ àwọn dà ṣe lè believe pé láti 2014 àtètè mọ́ ní Nàìjíríà tí ń yáwó san salary federal workers igbe sàmà fún wọn sàmà gbádùn káwò bí wọlé torí náà inú tí ọfà ìtawà ń bẹ̀ Sheikh Abdullahi ọ̀nà ọjọ́ ti lọ ẹjẹ́ ń fò lọ bí èyí tí bóyá nọ́tọ̀ méjì tó gbẹ̀yìn ó wù mí kí n sọ ń bí ìjọba náà ti ń sọ ṣẹ́rí ara ń tí Olúwa àtànẹ́bì ti kìlọ̀ fẹ́ mi rẹ̀ sallallahu alaihi wasallam òun ni ká máa operate a fake economy ìta tó ká máa pẹ̀ra wa Nàìjíríà tẹ́mì rẹ̀ jókòó yìí tíjọba ò rí owó oṣù mẹ́sànsàn
èlò ni minimum wage Nigeria 18,000 naira sí èyàn lè reconcile ẹnu ọpọlọ pé Nigeria iná wọ́n ti máa talẹ̀ 50 million plot kan mú wọ́n ti mú. It's a fake economy. Ara ẹlẹ́ni tí ń bẹ lórí ìjọba níṣẹ́ Ọlọ́run kó fún ṣe ara ogun tóhun lóhun fẹ́ jánu ká padà sí reality àtóbà ti ń pèrà wa. Fake economy. Wọ́n wà lẹ́nìkan ra lẹ́ 1 billion níbi kan l'Abuja ẹ wá béèrè pé ló ń sálárì ẹ wá láwọn èèyàn ní kó jẹ. I think live above, far above our income. A sì ti yóò di bí in tí ọ̀ ṣe nǹkankan. Ó ti di culture wa ti bára rẹ̀. Bọ̀tí sí ẹ bá dé, torí pé ẹmẹ́jẹ ń tàn, ẹmẹ́jẹ àtàrà wa. Ṣẹ́rẹ́ ni tó ipé ní gbogbo owó rẹ̀, ní sí ogún rẹ̀, kò yẹ kó ra lẹ̀ jùlẹ̀ 100,000 plot kan lọ. Tó bá fi ra oní 1 million plot kan tẹnìkan ló kó mẹ́tí ẹ̀ o. Tẹnìkan ló ṣe kíní ló kó mẹ́tí ẹ̀ o. Àwọn èyí ò ní òrówó ṣùgbà yí o. Kò ọ̀rọ̀ kìí ṣe sáyẹ́ǹsì kan lọ títí tàṣẹ mọ́ pé bóò ló ṣe jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ẹni tó bá ti ṣe pé ń tọ́ yẹ kọ́ ná àwọn arìn ná jù bẹ́ẹ̀ lọ ó mú nǹkan ní nǹkan mẹ́tí ẹ̀ ni. Àwa náà wá encourage mú nǹkan ní nǹkan mẹ́tí ẹ̀ dépò dọ́gba. Bẹ́ẹ̀ bá jẹ kánsílọ̀ lásán nísìn wọ́n wà fún ní IV lọ́la pé afẹ́sẹ̀ lọ́nchín. Àgàgà ọjẹ́ jẹ́ chairman. Àbẹ́ gbọ́ pé kọ́nà bí tí Nigeria tó ṣe dé some years back Central Bank of Nigeria ní àwọn fẹ́ mójútó Islamic non-interest banking. Wọ́n wá láwọn yan council èèyàn méje mọ̀ wà náà méjèèjì yẹn. Kí n tó gbó kí n tó yájú kí n tó díjú àwọn èèyàn tí ń pè mí pé ẹlákùnrin agbọ́pẹ́ iná ti wà ní Central Bank Council ẹlákùnrin mọ́sílásí wà yí ìpàgbìrà mọ́ tó mọ́ a council member ni entitled ju allowance meeting lọ èmí èso sì ṣe Central Bank but mo fi use example ni o ṣe wá rí tí ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó wájẹ tí wọ́n ń jalè náà ni pé òun lè mẹ́lẹ̀ sọ̀rọ̀ òdodo báyìí wọ́n náà wà tán rẹ̀ pé àṣọ́lọ̀ ti yọ́ wà mọ́ bí wọ́n ti ṣẹ́mùpá àtán ní a mọ́ mójútó àwọn tí ń ṣètò báńkì Islamu mo bí ẹnìkan mú sáwà náà ní ká lọ lè dé àpòpọ̀ máwọn ẹ̀yìn kún ó kówó lé báńkì Islamu jẹ́ kọ̀sọ́nà mẹ́ta lè bí rówó orú yíhun bẹba gbọ́ pé council member kan lówó yìí ìyẹn ni pé tí wọ́n ní ọmọ sọ ọlọ́ọ̀lẹ̀ dé àpòpọ̀ máwọn tán ní ọmọ sọ pé ẹ̀wà bóòlẹ̀ tí ń ṣe ẹ̀sà mọ̀ tí wá wá àwa náà sí encourage ẹ̀. Saudi Arabia tí ní gbé púpọ̀ ẹ̀mí ò witness ẹ̀ rí kọ́dà bí yẹn bá jẹ́ DG tó bá ti jẹ́ civil servant tí ń gba salary wallahi ẹnìkan ní pẹ̀pẹ̀ wá fowólẹ̀ public gbẹ́gbọ́n ń dá sí bí owó oṣù ní gbá ẹni tí lówó tẹ́gbọ́ pé ọkọ̀ mọ́sálásí ó ṣe kìíní àwọn tí ń ṣe bísínẹ̀sì ẹ wá wo bí táwà bọ́rọ̀ adé Nàìjíríà lónìí bísínẹ̀sì tó tájù òun lè ta bábá jọba sí tẹ bá gbọ́ pé kọ̀ntrátọ̀ kan lówó ńláńlá Nàìjíríà kọ̀ntrátọ̀ ìjọba ni àmọ́ kẹ́nìkan wá ṣiṣẹ́ rẹ̀ in produce nǹkankan ní ìwọ́n ń ta ní ìwọ́n ṣe lóbílówó yìí Nàìjíríà ọ̀wọ́n torí náà àfikà kò ń di ẹ̀fẹ́ economy kí là náà bìbí fún wa lórí ilé inú hadithin bẹnu Sunan Abi Dawud qala an-nabiyyu sallallahu alaihi wasallam al-mutashabbi' bima lam yu'ta kalabisi thawbay zur Ànábì ní gbogbo ẹni tí ń ṣe bí ò ti tó ń lọ rẹ̀ ń ti aṣọ ọgbọ̀gbọ̀n wọn pè ń lóde ń bì kan kọ̀ wá wọ́ dédé yé jígbà ẹgbẹ́ mọ̀ pé irúṣẹ́ tí ń ṣe ní ọwá ní ẹ̀lọ́bá rẹ̀ ti sányán ẹ̀lọ́bá rẹ̀ ti pé àká jáde gan orí páwọn chairman ní ń bọ̀ Ànábì ní gbogbo ẹni tí ń bá ń ṣe bí ò ti tó kàlábí sí ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni ọ̀dá sọ ọ̀rọ̀ méjì bóra ni irọ́ di méjì ìtọ́lọ̀wọ̀n fún olófún
ẹ̀kejì ni pé ẹwọ́n ń parọ́ ń dìsíwò àwọn èèyàn ìdí ọ̀jẹ́ ń pẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tàà ń ṣe Nàìjíríà lónìí wàláhì tá bá ní ká wo bó ṣe GDP wa náà láfi wò àtóbẹ̀ kí ni ogbó per capita income ọmọ Nàìjíríà níbi táwọn kan irú kọ́tọ̀rù ní lead lágbàáyé lónìí per capita income kọ́tọ̀rù is as high as $143,000 ìtumọ̀ ní pé ọ̀rọ̀ lúkọ̀ọ̀kan bá bá pín lórí orí ẹnìkọ̀ọ̀kan èlò lọ́yẹ kọ́tọ́ sẹ́nìkọ̀ọ̀kan bí a bá dálẹ̀ kan bá tún sa ọmọ kọ́tọ̀rù kọ̀ọ̀kan lè ní $143,000 tí nǹkan kan ní dà nínú ọ̀rọ̀ GDP wọn gbogbo tí lórí pépà náà ní o tọmọ Nàìjíríà kọ̀ọ̀kan lè nínú GDP wa èyí tó high jù láwọn tí wọ́n lá lè ní 5,000 àwọn kan ní $3,000 ẹ̀dọ̀ abẹ́rẹ̀ pé bó 3,000 náà wà sọ́kárí because ara bí tààtún tí ń sera wa nù subsidy ta mẹ́nu bá ń jò ní láyé ìgbà tí wọ́n láwọn bẹ̀rẹ̀ subsidy táwọn kan kick against ẹ̀ inú wọn ni Senate president nísìn inú dáadáa tó ń náà sí àwọn tó kọ́ takò bọ́ pé ìjà ló dé láàrin wọn àmọ́nà àwọn tó kọ́ takò pé ní kí ní ń jẹ́ subsidy o lè ní subsidy èyí tí wọ́n wí ń gbà yẹn ni pé analysis show pé ìtumẹ̀ ní pé ẹ̀ ń subsidize epo tá ń lò àwa sírò epo tí a ń lò ó fi hàn pọ́ ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan lo epo 2 million lọ́dún kan àti bàbá tí ò ní táyà mọ́tò náà bẹ̀lọ yóò rí wọ́n aláwàtà àti ẹ̀ ní mọ́tò sáà ń lo epo 2 million naira lọ́dún kan níbolówó yẹn lọ nísìn lọ́sẹ̀sẹ̀ wá hàn pé kò sí nǹkankan tí ń jẹ́ subsidy àfi kíní àfirọ́ àfúlù àwọn èèyàn ó sì gbé epo wá àpapá wọn ó sì rí pé wọ́n gbé débẹ̀ o yóò sì tún ṣe kíní yóò sì tún sí yóò tún padà síbi àwọn tí ń bẹ̀m̀bẹ̀ náà sí mà sẹ́wà ní ògbépo wọlé sẹ́yìn ní ògbépo wọlé ó gbépo wọlé àmọ́ sẹ́yìn rí lò ọlọ́run ṣàánú wa ilé ìtàwí náà ọlọ́run kọ́ mọ́sà jẹ́ kí ọjẹ́bà lẹ́jọ dáadáa fún wa lọ́mọjọ jẹ́bà lójú aburú fún wa ọ̀rọ̀ yẹn pọ̀ but àsìkò ti lọ adẹ̀ ti dá àwọn àgbàlagbà dó kódẹ̀ lè jẹ́ ní àkùnsọmaráìsì rẹ̀ náà ẹgbẹ́ ká dàdó báyìí inṣáàlá náà àwọn tó gbọ́ wọn lè tú fáwọn ọmọ ya wa ẹni ọgbọ́ yẹn náà ká fi dàdó níbi ká dé àwa bẹ ọlọ́run ọba wọlọ́ba tó ọmọ yí gbà padà sí dáadáa ọlọ́nkọ́ mọ́sá àbáwà yí ìgbà tá ń lò yí ọlọ́njẹ́ yí sí dáadáa fọ́kọ́ bá yí padà sí dáadáa bọ́bá wá yí sí dáadáa tán gbogbo ẹ̀kọ́ tán Kùránì ti wá kọ́ wà yí tí súnà Nábì kọ́ wà yí ọlọ́njáwà náà lè lò ó kábọ̀ ọ̀rọ̀ wá dáa fún wa láyé ń bí àti ní alkiyama aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin astaghfiruhu innahu huwal ghafurur rahim subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala muhammad wa ala alihi wa sahbihi